This is CROSSBLOGXTV TV. Don't forget to subscribe, like and share. Bàbá wòlíì Ìbùsọ̀rọ̀ ti jáde o lórí awuyewuye tó ń lọ pẹ̀lú lára àwọn ọba láti máa sọ pé eléyìí ni olórí ọba aládé gbogbo, ìyẹn olórí ọba aládé gbogbo. Àwọn blogger àtàwọn arákùnkan ló ń dá wàhálà ilẹ̀ tó ń wọnú orí àwọn ọba yìí tó ń sọ ìsọkúsọ létí wọn. Bẹ́ẹ̀ nìkan jáde tó ní àbọ̀ rẹ̀ lásán ni Ọọ̀ni, ó sọ̀rọ̀ sí Ọọ̀ni ṣàkà, sọ̀rọ̀ sí anybody ṣàkà, wàá rí expect kan máa sọ̀rọ̀ padà sí àwọn ọba ti yẹ ìsọkúsọ gbà. Òun ni bàbá yìí jáde o, ó ní ó jẹ́ kí ọba máa mọ at least gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àmẹ́n tó jù wá lọ, àmẹ́n tá jù lọ, kán tiẹ̀ gbé ipò kan fún wa, kán ní ipò yẹn gorí gbogbo ipò, at least ojú sọ̀rọ̀ fún wa pé dádì ó jù mí lọ, ọ̀wọ̀ díẹ̀díẹ̀ kíyàn tiẹ̀ dìde láti bọ̀wọ̀ láti. Òun ni bàbá yìí ní gbogbo yín ẹ kóra yín mọ́ra o, ẹ má fa ìyapa lọ́tọ̀ọ̀tọ̀ o, torí Yorùbá nation ẹ fẹ́ jà fún yẹn tí ò bá sí ẹnu àwọn ọba tó kù báàlẹ̀ yẹn fẹ́ gba nǹkan tẹ fẹ́ ẹ̀wẹ̀ ẹja gbọ́ ìkúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu bàbá yìí. Don't forget to subscribe, drop your comment down below. This is CROSSBLOGXTV. Kíní kan ni mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn tá a bá ń pera wa ní ọmọ Odùduwà Yorùbá. Something I want us that we identify with Oduduwa. Mo kẹ́ka mọ kíní kan pé alápọ̀nlé ni wá. I want us to know that we are honorable people. Ní gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé. Wherever we might find ourselves. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Yoruba in àwa la ní particular. àpọ́nlé jù. We are so honorable. So mo bẹ̀ gbogbo àwọn ọba lọ́ba wa. So all the kings. Kàn jẹ́ kí àpọ́nlé wà láàrin wọn. I'm begging you, let there be respect between yourselves. Ìkíní, gbogbo ìlú tó bá ti ní ọba. Any city, any town that has a king. Ọba lọ́ba ń jẹ́. A king is a king. Ìlú yẹn ò bá kéré ò bá tóbi. Whether big or small. Ẹni àpọ́nlé ni. And he must be respected. Gbogbo àwọn ọmọ ìlú ẹ̀ ló ń pọ́nlé gẹ́gẹ́ bí ọba. All the subjects must respect him as a king. So ẹni àpọ́nlé ni. So a king is a respectable person. Ìlú kan tún wá wà. There's a town. Ó tún dàgbà ju ìlú kan lọ. Can be greater than another town. Ẹni àpọ́nlé náà ni wọ́n. They are still respectable kings Ẹ as jẹ́ well. kí àwọn ọba máa bẹ̀rẹ̀ sí pọ́n ara wọn lé. Let kings respect themselves. Ká mọ̀ pé ẹni tó ń bọ̀ yìí òun náà dé adé. Let them know that this person that is coming, no matter how big or small, Èmi also náà has a dé king, adé. also has a crown on their head. So a gbọ́dọ̀ kọ́kọ́ pọ́nra wa lé. So let's first respect one another. Ẹlẹ́ẹ̀kejì, Secondly, kí ọba mọ àgbà láàrin wọn. let the kings know their hierarchy. Mo mean àgbà ọjọ́ orí. When I say hierarchy, I mean age. Ọba tó bá mọ̀ pé ọba eléyìí máa dàgbà jù òun lọ. Any king that knows that this king is older than I am in Kó ní age, àpọ́nlé fún ọba tó jù lọ. please respect the king that is older than you. Ẹlẹ́kẹta, In addition, a tún ní ọba tó tóbi ju ọba lọ. we have imperial majesties. We have high-ranking kings. Orísun wo ni wọ́n ti wá? Where is your origin? Where do Níbo you ni ìran emanate tí from? ìran ẹ ti jáde wá? Where did your lineage come out from? O gbọ́dọ̀ mọ ibi tí ìran ẹ ti wá. You must first know your history, your background. Ìlú tí ìran ẹ ti wá yẹn, The town that your lineage came out from, òun ni olórí rẹ. that is your head. Àwọn ọba Yorùbá bí mo ṣe ń wò wọ́n yẹn kó má di pé wọ́n á máa bẹ̀rẹ̀ sí yọ ẹ̀sẹ̀ tira wọn láàrin ìta. The Yoruba things, when I'm looking at the way things are going, they will start fighting themselves publicly. A ti gbọ́ ní Ọ̀ṣun state rí náà We've had it in Osun State before, pé àwọn ọba kan gbá ọba létí. that some kings were slapping another king. Ṣé ọba Yorùbá nìyẹn àbọ̀bá wo nìyẹn? Is that a king in Yoruba kingdom or what? Ẹ mọ àgbà láàrin yín. You must know your hierarchy. You must know Gbogbo your ilẹ̀ level. Yorùbá pátá Ifẹ̀ láti wá. In the whole of Yoruba came from Ife. Orí àga Ifẹ̀ yẹn ó yẹ ká fún ní respect. And the throne of Ife must be highly respected. Lẹ́yìn náà, After that, ká wá máa tẹríba fún ara wa. we should now respect one another. Ọba Ọ̀jájá Ojaja, ó lọ sí Ọ̀yọ́. he went to Oyo. Ó lọ kí ọba wa Lámídì. He went to greet Lamidi, Aláàfin Ọ̀yọ́ tó gbẹ́sẹ̀. the Alaafin Oyo that just left, Ó sì tẹríba fún. and he bowed to him. The Tá à ń king. pè ní respect That's what we nìyẹn. call respect. Ẹ̀yin ọba ẹ respect ara yín. You kings, I want you to respect Ẹ má yourself. jẹ́ káwọn tí ò tó kan máa sọ̀rọ̀ sí àwọn ọba ilẹ̀ Yorùbá. Don't let people that are non-entities start insulting Yoruba kings. Ó bá jẹ́ number one ọba. Whether you're a number one king, Tó bá ti rí ẹni tó dàgbà jù ẹ lọ lórí if you oyè. see somebody that has been on that throne before you long ago, Dìde kó tẹríba fún. stand up, respect them. Ọba kan ò lè dìde fọ́ba kan. A king should not stand up Ọba for the kan ò other. lè súnmọ́ ọba kan. A king should not stand up for Ayé another. àtijọ́ nìyẹn. That is the olden days. Ayé ìsinyìí. But in the tenure Ẹ we máa are, respect ara yín we ni. have to respect Ẹ máa ourselves. dìde mọ́ra yín, ẹ máa yọ̀ mọ́ra Stand yín. up and greet yourselves. Ìyẹn ò mí ni pé
grade 1 kó bọ́ sí grade 2. That does not mean your grade is lesser. ìyẹn ò mí pé kí grade 3 bọ́ sí grade 1. And that does not mean grade 3 will go to level 1. ní ẹ ti mọ ẹni tó ju ẹnìkan lọ. You already know your hierarchies when it comes to ṣùgbọ́n ẹgbẹ́ kingship. kọ́kọ́ respect ara yín láàrin ìta. But first respect yourself in the public. mẹni tó ju ẹ lọ. Know those that are older than you. ní ọjọ́ orí mẹni tó I'm ju ẹ talking lọ. about your age. Know those that are older than you. inú wa ò dùn pẹ̀lú bá a ṣe ń rí àwọn ọba Yorùbá tí wọ́n ń jà We are not happy káàkiri. with the way we are seeing our kings fighting here and there. Olúwa yóò wà pẹ̀lú yín o. God will be with us all. Ọlọ́run yóò ṣe àtúnṣe fún ilẹ̀ Yorùbá. gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú láti máa fogun jà yín èmi dúró bíi Násírì Olódùmarè mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè mo pa á ní àṣẹ lórúkọ Jésù Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú màmá kí ló ń tẹ̀ ń là kọjá dádì kí ló ń tẹ̀ ń là kọjá kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 54 27 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27 Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026 gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù ẹ rí ọ̀nà àbáyọ ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà lórúkọ Jésù ayé tí yín náà máa gba ìyanu ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.